èyí ni bí àjọ panápaná ṣe tètè kápá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé lọ́jà sábò. iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ kwara ló ti mú ìdádúró bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó wáyé látàrí epo bẹntiróòlù tó dànù níbi ọkọ̀ táǹkà kan ní ọjà sábò nílùú orílẹ̀-ìgbọ̀n tó súnmọ́ ojú òpópónà márosẹ̀ ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́. ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́ ìṣẹ́gun tusidee ní nǹkan bíi aago 8 alẹ́ kọjá ìṣẹ́jú 17 nílùú tó súnmọ́ ààlà ìpínlẹ̀ kwara ọ̀hún. iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ kwara ló tètè ta kọ́sọ́ sẹ́nu iṣẹ́ lẹ́yìn ìpè pàjáwìrì kan tí wọ́n rí gbà wípé ọkọ̀ táǹkà epo bẹtiróòlù ń da epo nù ní ọjà sábò tó wà lójú òpópónà márosẹ̀ ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́. gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ iléeṣẹ́ atótó arére lọ́wọ́, ọkọ̀ táǹkà náà tó gbé epo bẹtiróòlù tí jálá rẹ̀ ń lọ bí ẹgbẹ̀rún 23 ní táyà rẹ̀ bẹ́ lójijì léyìí tó fà á tí epo fi bẹ̀rẹ̀ sí ní jò dànù nínú ọkọ̀ náà tí iná sì ṣẹ́yọ. agbẹnusọ fún iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ kwara hasan adékúnlé sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nílùú ìlọrin lọ́jọ́rùú wednesday pé nígbà tí àwọn gúnlẹ̀ síbi tí ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni àwọn ṣe ìgbìyànjú láti má jẹ́ kí iná náà fẹ́jú ju bó ti yẹ lọ. tó ní pẹ̀lú ìgbìyànjú àwọn rí jálá epo tó lé ní ẹgbẹ̀rún 10 gbọ́n sínú ọkọ̀ táǹkà míì tí ẹnikẹ́ni kò sì pàdánù ẹ̀mí rẹ̀. bákan náà kò sí ẹni tó farapa níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná ọ̀hún, tó ṣe lálàyé pé nígbà tí àwọn ò fi débi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná náà ti ń wáyé, àwọn ti bá àwọn òṣìṣẹ́ àjọ panápaná ti ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ka tìlú ògbómọ̀ṣọ́ níbẹ̀ tí wọ́n sì ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ lọ́wọ́. ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ju òkúta mọ́ wọn tí ọkọ̀ panápaná wọn sì bàjẹ́ kó tó di wípé wọ́n sá àsálà fún ẹ̀mí wọn lọ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní owóde. nígbà tí ó ń fèsì sí ìṣẹ̀lẹ̀ náà, adarí àjọ panápaná ní ìpínlẹ̀ kwara bu ẹnu àtẹ́ lu irú àkọlù bẹ́ẹ̀ sí àwọn òṣìṣẹ́ àjọ panápaná tó wá rọ àwọn ará ìlú láti dẹ́kun àmú ìdíwọ́ bá àwọn tó ń dáhùn sí ìpè pàjáwìrì lórí irú ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tó bá wáyé. tó ní ẹnikẹ́ni tí wọ́n bá gbámú wípé ó ń tàbùkù tàbí ṣe àkọlù sí òṣìṣẹ́ àjọ panápaná yóò fojú winá òfin. gẹ́gẹ́ bí ó ti jẹ́ wípé àwọn òṣìṣẹ́ àjọ náà ń fi ẹ̀mí wọn wéwu láti dáàbò bo àwọn ènìyàn àti dúkìá ni. tó ní àjọ náà kò ní fi ààyè gba ìwà jàgídíjàgan sí àwọn òṣìṣẹ́ rẹ̀. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ atótó arére online TV.